dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa ní gbogbo ibi tẹ́tí láǹfààní láti máa wò wá àbí láti máa gbọ́ wa fún ti sáà tá a wà yìí. Ó mà tún ti gbẹnu tán bó ṣe jẹ́ wípé mò ń gbé yín báyìí tààràṣà lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wàhálà ńlá kan ti bẹ́ sílẹ̀ o láàárín àwọn ọmọ olóògbé lórí ogún eléyìí tí wọ́n ní wípé olóògbé fi sílẹ̀. Àwọn ọmọ olóògbé náà ni wọ́n pè ní Azeez pẹ̀lú Mutiu. Wọ́n ní wípé wọ́n ti gbé ọ̀gbẹ́ni Mutiu Rauf, wọ́n ní wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ nítorí wípé kíni nǹkan tó ṣẹlẹ̀, níbo ló ti ṣẹlẹ̀, àsìkò wo ló ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n gbé arákùnrin yìí lọ sí àgọ́ ọlọ́pàá nítorí wípé wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ta ilé eléyìí tó jẹ́ ogún tí ó jẹ́ ìní ti gbogbo mọ̀lẹ́bí ni wọ́n ní wípé òun fúnra rẹ̀ nìkan lọ gbé ta, kì wá ṣe wípé ó gbé ta nìkan o. Wọ́n ní wípé ó lórí láyà, ó lọ rè kó àwọn èèyàn jọ, wọ́n lọ wú òkú ìyá àti bàbá tí wọ́n ní pé wọ́n ti sin sí orí ilẹ̀ náà kí ó tó di wípé ó gbé ilé ọ̀hún, ó gbé tà fún àwọn tí ó tà á fún o. Wọ́n ní wípé ìkan lára àwọn ọmọ ọ̀hún tí ṣe Rukayat Adédoyin ni ó ń fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ nígbà tí àwọn oníwèé ìròyìn béèrè pé kí ni tó ṣẹlẹ̀. Ó wá ní pé lóòótọ́ ìyàwó méjì ni bàbá yìí fẹ́ o pẹ̀lú ọmọ 7 péré tí wọ́n ní Ọlọ́run fi ta wọ́n lọ́rẹ. Wọ́n wá ní pé ẹni tó lọ rẹ̀ hùwà ìbàjẹ́ yìí tí wọ́n pè ní ọ̀gbẹ́ni Rauf Mutiu, òun ni wọ́n ní ó jẹ́ àkọ́bí ní inú ẹbí náà, ṣùgbọ́n wọ́n ní wípé ó lo ọwọ́ agbára gẹ́gẹ́ bí pé ó fìgbà kan jẹ́ àlòkù ọlọ́pàá. Wọ́n ní pé nǹkan tó ṣe gangan nìyẹn tí ó fi lọ rè pé àwọn èèyàn wá pé ẹ wá o, ẹ jẹ́ á wú òkú ìdáná ká wá lè rí ilé ọ̀hún àti ilé tà. Wọ́n nígbà wọ́n dé tẹ̀sán tí wọ́n fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí pé báyìí kàṣá báyìí káwò dìbà ní tó ṣẹlẹ̀. Wọ́n ní àwọn ọlọ́pàá débi tí ọ̀rọ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ lóòótọ́ o, tó sì jẹ́ pé wọ́n ní wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ní inú oṣù kejìlá ọjọ́ 21 ọdún 2024 òun lè ṣẹlẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Àwọn ọlọ́pàá nígbà tí àwọn débẹ̀, àwọn bá wípé wọ́n ti wú ìyá kúrò nínú ibi tí wọ́n sin sí o, tó jẹ́ pé bàbá ni wọ́n ń wú lọ́wọ́ kó tó di pé àwọn á dá wọn lẹ́kùn pé ṣé ẹ rí òkú yìí, ẹ gbé e padà síbi tí ẹ ti wú o. Ẹni tó wá jẹ́ alukoro ọlọ́pàá ìyún ní ti ìpínlẹ̀ Ọ̀ṣun CSP Yẹ́misí Ọ̀pálọ́lá ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ó ní pé lóòótọ́ ló ṣẹlẹ̀ o, tó lè jẹ́ pé àwọn ti fi páńpẹ́ òfin fi mú ọ̀gbẹ́ni tó jẹ́ Rauf Mutiu yìí pé ó ti gbà kan wà ní àkóló àwọn, ṣùgbọ́n wọ́n ní àsìkò tí gbogbo ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní já ìròyìn wọn ni wọ́n ti wá gba béèlì rẹ̀ o. Ó jẹ́ wípé wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún nínú òfin orílẹ̀ Nàìjíríà ó lẹ́tọ̀ọ́ kí wọ́n gba béèlì irú ẹni bẹ́ẹ̀ tó bá wu irú ìwà yìí, ṣùgbọ́n wọ́n ní ìwádìí ń lọ lọ́wọ́ o, bẹ́ẹ̀ ni àyẹ̀wò tó lọ́rìn ó ń lọ lórí ọ̀rọ̀ ọ̀hún. Bí ó jẹ́ wípé wọ́n ní wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún ṣọwọ́ sí àwọn tó jẹ́ wípé ẹ̀ka tí wọ́n rí sí ìdí ìwà ìbàjẹ́ irúfẹ́ àwọn ìwà báyìí ni wọ́n ní pé wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún lé lọ́wọ́ kí wọ́n bá lè mọ òótọ́ nínú ọ̀rọ̀ ọ̀hún o. Wọ́n ní wọ́n fi ìdí òótọ́ ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ tó lè jẹ́ wípé láìpẹ́ láìjìnà gbogbo ẹ̀yin àgbáyé òun náà lè mọ̀ bí ọ̀rọ̀ yìí bí ó ti ṣe jẹ́ o, bí wọ́n ṣe sin àwọn méjèèjì tí wọ́n ní pé wọ́n lọ wú àti n tó fà á tí wọ́n fi wú àwọn òkú yìí. Wọ́n ní tí Mutiu rí lọ́bẹ̀ tó fi wà wọ́wọ́ nígbà àwọn bá gbọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀hún lẹ́nu ẹ̀ àwọn ò fi léde o. Mutiu tó jẹ́ olórí ẹbí ló lọ rè wú òkú ìyá àti bàbá tí wọ́n jẹ́ olóògbé nítorí wípé ó fẹ́ ta ilé, ó fẹ́ ta ilẹ̀ kí òun nìkan kí ó bá lè rí gbogbo owó ọ̀hún kó bá lè rí gbé sí àpò ara tiẹ̀ ní ìwà ìbàjẹ́ tí wọ́n ní wípé ó wù o. Ìpínlẹ̀ Ọ̀ṣun lìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o. Ká dánu dúró ní sáà tá a wà yìí, ẹ tún máa bá wa pàdé ní àsìkò mìíràn tá a máa mú àwọn ògbẹ̀nután míì wá fún ẹ̀yin ará ilé. Ẹ má gbàgbé o, ẹ tẹ subscribe button kí ẹ bá lè máa mọ̀ tí a bá ti ju àwọn fọ́nrán sí ojú òpó YouTube wa. Fún ẹ̀yin tí ẹ ò ti tẹ̀lé wa tẹ́lẹ̀, Òwútú FM Lagos òun ni orúkọ ìkànnì yìí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Ó tún dìgbà kan tá a máa pàdé o. Kindly subscribe to our YouTube channel, Òwútú FM Lagos. Bye.